irú èmi sìn ẹ̀kan lọ́sẹ̀ mo máa ń dóko get irú àwọn obìnrin míì wọ́n lè dóko ní 5 ojoojúmọ́ àníyàn tí ìfẹ́ bá wà ń bẹ̀ tí ìfẹ́ bá wà mẹ́ṣẹ́ ń gbọ́ ẹ bá máa dọ́ra yẹn lọ́sàn-án lálẹ́ lóru ìfẹ́ ni o lọ́pẹ́ bá ti sífẹ́ ń bẹ̀ ṣẹ́ ń gbọ́ tó bá ti sífẹ́ ń bẹ̀ tipátipá lẹ máa fi rí okòdó lẹ́ẹ̀kan bònádó lẹ́ẹ̀kan tipátipá ni kò yí sá irú ọkọ tẹ́mi fẹ́ ṣiṣẹ́ ń gbọ́ kò láti sex ẹ̀kan lọ́sẹ̀ la dẹ̀ máa ń dóra wa àwùsùbìlà èmi náà láti sex ní ìṣeré o ẹ̀yin tẹ́ ojú obìnrin ṣẹ́ ń gbọ́ ẹ̀yin tẹ́ ojú obìnrin ẹ lọ fi sọ́wọ́ ọ̀tún yín àmì ẹ lọ fi sọ́wọ́ sí yín ẹ má fi jẹun ṣe ti gbọ́ ọkọ tó bá nífẹ̀ẹ́ ni kẹfẹ́ o ẹ má fẹ́ tẹ́ nífẹ̀ẹ́ sí o so ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ 50-50 bóbí bàbá ti nífẹ̀ẹ́ ọkùnrin jù tó bá ti gbé sójú kù ọkùnrin wọn máa ṣẹ́ ní à o. orúkọ mi ni Usman Àjọkẹ́ ó máa tó bíi 17 years tí mo ti wà nígbéyàwó ìbálòpọ̀ pọ̀ oríṣiríṣi nínú ní ìsìn láì ìkájọ pọ̀pọ̀ tẹ̀ ó wà nílé ọ̀tọ̀ nífẹ̀ẹ́ o ọ̀tọ̀ dẹ̀ ní feelings béèyàn bá nífẹ̀ẹ́ ló bá sí feelings bẹ́ẹ̀ kò sí tọkùnrin náà ṣe lè sọ pé babe I need you kò lè attend sí o torí ara gangan ni kíní yìí o bára títẹ bá move wọ́n tó jọkọ bára ìyàwó ò bá move kò ṣe possible so kò possible rárá possible tí a bá rántí ní ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ṣẹ́ ń gbọ́ mo sọ pé ọ̀tọ̀ nífẹ̀ẹ́ ọ̀tọ̀ ní feelings bọ́kùnrin bá ní feelings fún wọn bí ò bá ní feelings fún wọn bí bọ́kùnrin bá béèrè kò sí ẹmọ àárẹ̀ èèyàn ní jí pépà tí wọ́n pé káàbà nájọṣepọ̀ get bọ́ bí wọ́n àtọkọ yín lábàjọ ní feelings fúnra yín bàbá tẹ̀yìn bá tó béèrè get bàbá tẹ̀yìn bá tó béèrè rárá èèyàn ní béèrè bọ́ẹ̀mọ̀ ìwọ ló nífẹ̀ẹ́ ọkọ nífẹ̀ẹ́ títí ẹ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń difficult lájọ pé ẹ lọ́kọ mi o mo ní ìdí ẹ o àbí ẹ lóyàwó mi mo ní ìdí ẹ o so irú nǹkan bẹ́ẹ̀ yẹn sà bí ìfẹ́ bá wà ń bẹ̀ ó lè sọ pípa babe I need you ó lè sọ bọ́ bẹ́ẹ̀ bá ti sífẹ̀ẹ́ ń bẹ̀ kò sí bí ọkùnrin àtòbìnrin náà ṣe jọ wà tó kò lè bá sọ fọ́kọ ẹ̀ wípé babe I need you so kò lè bá sọ láyé kò lè bá sọ bọ́kọ mi bá náwó tó tún wá náwọn lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ó le gan o owó àwọn lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ bro ó le nǹkan tí mo lè sọ nípa ọ̀rọ̀ yẹn get like ọkọ mi náwó àjọ ń sùn right mi kò má ní girlfriend o ọ̀pọ̀ àṣà ti ń tẹ̀kẹ̀ mi àtàwọn ọmọ mi time tí mo dẹ̀ ní ìdẹ̀ ó ń ṣe kí ni ó attend sí mi àdé ní problem o but attend sí mi ara ní problem o a máa ní problem o tí máa ń pè lójúmọ́ gbọ́dọ̀ máa dá mi lónìí ní ìṣẹ́jú ok ṣé mo kó wọnú ara wọn ni irú èmi sìn ẹ̀kan lọ́sẹ̀ mo máa ń dóko get irú àwọn obìnrin míì wọ́n lè dóko ní 5 ojoojúmọ́ àníyàn tí ìfẹ́ bá wà ń bẹ̀ tí ìfẹ́ bá wà mẹ́ṣẹ́ ń gbọ́ ẹ bá máa dọ́ra yẹn lọ́sàn-án lálẹ́ lóru ìfẹ́ ni o lọ́pẹ́ bá ti sífẹ́ ń bẹ̀ ṣẹ́ ń gbọ́ tó bá ti sífẹ́ ń bẹ̀ tipátipá lẹ máa fi rí okòdó lẹ́ẹ̀kan bònádó lẹ́ẹ̀kan tipátipá ni kò yí sá ìfẹ́ là ń sọ̀rọ̀ ẹ̀pẹ̀ yìí a lè sọ pé kò sífẹ́ ń bẹ̀ ẹ mọ̀ pẹ́yìn ọkùnrin ẹ sọ pé kò sífẹ́ ń bẹ̀ ìfẹ́ wà ń bẹ̀ ìfẹ́ ìwọ tó ń jẹ́fẹ́ má bínú ìfẹ́ wà o ẹ sọ pé kò sífẹ́ bọ́ ẹ mọ̀ ìfẹ́ pọ̀ ìṣiríṣi ìfẹ́ wà irú ọkọ tẹ́mi fẹ́ ṣiṣẹ́ ń gbọ́ kò láti sex ẹ̀kan lọ́sẹ̀ la dẹ̀ máa ń dóra wa àwùsùbìlà èmi náà láti sex ní ìṣeré o. ìbéèrè tẹ̀bìrì yẹn lọ fà á kí ló dé ìbéèrè yẹn lọ fà á kí ló dé ó lọ fà á o bí mo ṣe pàdé ẹ ìrìn àjò ńlá ni kí àwọn èèyàn mọ̀ ẹ̀yin fáǹsì mi wọ́n náà fẹ́ mọ̀ bí mo ṣe pàdé ọkọ mi ẹ máa mọ̀ ẹ má kọjú ajáde school tó ń gbà yẹn get a wà ní poli Ìbàdàn level 4 la wà nígbà àbí level 2 wọn la fi pàdé ọkọ wa right ẹ mọ̀ obìnrin ṣé nǹkan tí bá tójú ẹ la máa like
àwa gbé mi lọ sí school láàárọ̀ àwa gbé mi lọ́sàn-án ẹ̀gẹ́ so gbogbo nǹkan onímọ́tò tó la gbogbo nǹkan bẹ́ẹ̀ mo máa fi ń tẹ́ mi lọ́rùn àbẹ́ mo ti wò pé ẹ tí màá fẹ́ lélẹ̀ ìmọ̀ràn tí mo nífẹ̀ẹ́ yìn ọ̀dọ́ tẹ̀ tí màá rí àtẹ̀yìntẹ̀ tí lọ lọ àtẹ̀yìntẹ̀ tí dẹ̀ níyàwó wípé ẹ sọ pé obìnrin tó máa nífẹ̀ẹ́ yín oníkẹ́fẹ́ o ẹ̀yìntẹ̀ dẹ̀ obìnrin náà ẹ sọ pé ọkọ tó bá nífẹ̀ẹ́ nítorí bẹ́ẹ̀ bá ti nífẹ̀ẹ́ ọkùnrin jù àdánwò ni o bí o bá nífẹ̀ẹ́ ẹni tó ń fẹ́ bí kò bá nífẹ̀ẹ́ rẹ̀ problem ńlá ni o problem ńlá gidi problem ni o problem ńlá gidi o ni o ẹ̀yin tẹ́ ojú obìnrin ṣé ń gbọ́ ẹ̀yin tẹ́ ojú obìnrin ẹ lọ fi sọ́wọ́ tún yín àmì ẹ lọ fi sọ́wọ́ sí yín ẹ má fi jẹun o ṣe ti gbọ́ ọkọ tó bá nífẹ̀ẹ́ ẹni kẹfẹ́ o ẹ má fẹ́ tẹ́ nífẹ̀ẹ́ sí o so ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ 50-50 bọ́bí o bá ti nífẹ̀ẹ́ ọkùnrin jù tó bá ti gbé sójú kù ọkùnrin wọ́n máa ṣẹ́ ní à wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣẹ́ ní à ọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ọkùnrin náà tẹ́ ẹ̀ tí níyàwó sínú ilé obì tó bá nífẹ̀ẹ́ yín obì tẹ́yìn náà dẹ̀ láì tẹ́yìn náà dẹ̀ nífẹ̀ẹ́ yín ó ní kẹfẹ́ o tẹ́ bá lọ fóbìnrin tí kò nífẹ̀ẹ́ yín dénúdénú kápẹ́ ìlẹ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀ problem ni o bíyàwó yẹn lè pẹ́ gan tó máa fi túká so ìmọ̀ràn tí mo ní fáwọn fans tèmi ìmọ̀ràn tí mo ní nìyẹn so ẹ gbọ́dọ̀ jọ nífẹ̀ẹ́ ara yín 50/50 bọ́ bí ìfẹ́ kan máa ti pọ̀jù kan lọ ayọ̀ máa fọ́ so ìgbéyàwó bẹ́ẹ̀ kò lè last ẹ jọ̀ọ́.